òní lọ́jọ́ ìbí Iya Khalid ìyàwó Mr. Mayowa Adéfàjọlọ́dẹ òmu àwo Mr. Lecturer happy birthday. ó ti yá àkọ́fẹ́ mo dé bí mo ṣe ń dé ọmọ ìyá alákàrà wa rọ̀ sí ẹ lọ́dẹ òmu wa ẹ mọ̀ mi lánàá kó tó dé ní o orin tí ń bá kọ sáláhùn ayé ń gbọ́ wọ́n sọ bóun mi tó dùn bí oyin kọ́lọ́jọ́ ìbí ṣe púpọ̀ ọjọ́ ìbí láyé ìgbà ọdún tẹ́ bá lọ ọdún kan náà ní adé. Oh yes, ìgboro máa rọ́kẹ̀kẹ́ lọ́jọ́ tòní simply because òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún tá a wà yìí today 25th May òní wọ́n bí ẹni àyẹ́sí ẹni àmì ẹni pàtàkì láwùjọ ẹni ire ẹni yìí ẹni ẹ̀yẹ atẹ̀lé ni máyà abinú funfun bíi gbá ẹmu abiwà pẹ̀lẹ́ bí orí adẹ́tù aya rere lọ́dẹ ọkọ the black and shine beautiful wife of ilé Adéfàjọlọ́dẹ òmu gbajúgbajà òyìnbó ní chemist ni Mrs. Mutia tọmọ́wùnmí ọmọ àríyọ̀ Iya Khalid akínyìnkú ewu orí kádùn o happy birthday ma many happy returns of the day. ọjọ́ tó máa ń kúrò àkọ́fẹ́ ọjọ́ tó máa ń kúrò nínú ìyá rẹ̀ tó wá sáyé ọjọ́ ńlá ni o ọjọ́ ìkúnlẹ̀ fáwọn abiyamọ nítorí ọjọ́ yẹn tá a bá ń sọjọ́ ìbí ó tó bẹ́ẹ̀ ọjọ́ ìwú ńlá ni tó yẹ kí ọmọ èèyàn ó dúpẹ́ fún. ìgúnnugún kì í kúléwè àkàlàmàgbò ní sáláìlẹ́gbẹ̀rún ọdún láyé kòkòkò làrọ̀ tá lé o ẹ ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lókè èèpẹ̀ owó mama Khalid mama Adnan mama Teslim mama Aisha òyìnbó ní chemist lọ́jà alẹ́ lọ́dẹ òmu ìgbà ọdún tẹ́ bá lò lókè èèpẹ̀ ọdún kan ló máa jẹ́ o bìjáì Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam Aya Adéfàjọ ó yà ẹ̀jẹ̀ ń kì í bí ológun ẹrú kí n kì í bí ọlọ́gbọ̀n ìwọ̀fà ẹ̀yin lọ́mọ olùpọ̀ àláìlú mo lé tètè mo mújọba mo fàlàlà jóye mọ̀ jẹ́ ẹni solúpọ̀ pẹ̀lẹ́ alówó ẹni solúpọ̀ pẹ̀lẹ́ abímọ èèyàn tó solúpọ̀ pẹ̀lẹ́ aṣòwò àjèrè ṣèbí kẹ́tẹ́kẹ́tẹ́ lọ yá gùndélé rá ràkúnmí lọ yá gùndájàṣẹ́ ẹṣin ọ̀yá dolú lọ yá gùndélé epo òun lẹ fi ń jọmọ olùpọ̀ gbà ń tẹ́tẹ́ ọmọ ìkírun àgùnbẹ́niyìn ẹ̀yin lọmọ ńlẹ̀ obì ọmọ onílé akọ̀lá ọmọ onígbó atare ẹrú yín wọn kì í dèrè ìwọ̀fà yín ò gbọdọ̀ dò tó ń pòrò ẹ tún jẹ́ ń kì í délé ọkàn yín nílé Adéfàjọlọ́dẹ òmu ẹ̀yin lọmọ gbàgùrà kárẹ́lé ọmọ ẹkùn tó fín torítorí ọmọ ẹkùn tó fín tìrùtìrù ọmọ ejídàrọ̀ ti para alé òjò dàrọ̀ àpèrò ọ̀nà ọmọ ejike yìí tó jídàrọ̀ ti pèrò oko Mrs. Mutiat ọmọwùnmí àríyọ̀ Aya Adéfàjọ happy birthday to you once again long life and prosperity ìkíni yìí wá láti iléeṣẹ́ Mr. Lecturer Media Productions MMP.